وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وجنبني وبني أن نعبد الأصنام ربي إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run ọba tí ó sọ wá di òní láyé lálàáfíà ara tó fi ní kí ajíjọ wà ní kálẹ̀ ní alẹ́ òní tí í ṣe ọjọ́ kejì oṣù Ṣàbán gẹ́gẹ́ bí ó kà tí à ń rí kàlọ́wọ́ báyìí tí ó ṣe dédé ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn-ún ọdún ó lé ọdún márùnlélọ́gbọ̀n 1435 years lẹ́yìn tàbí Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ìjírá ní kó nílùú Makkah Mukarramah lọ sí Madinatul Munawwarah tí Ọlọ́run kára pé kó ṣe dédé ọjọ́ ọgbọ̀njọ́ oṣù ẹlẹ́ẹ̀karùn ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mẹ́rìnlá tí ó kà wọ́n kìrìyó àtàwọn òyìnbó tí wọ́n ń kà ní òkà tí wọ́n torí pé òrùn náà fi ṣe òkà oṣù àti ọjọ́ ń dọ́dọ̀ wọn oṣù pálọ́ Ọlọ́run sì ní ká fi ṣe òkà ọdún oṣù ọjọ́ oṣù lọ́lọ́ ní ká lò fún nínú Al-Qur'an Al-Karim torí ẹ̀fì jẹ́ pé òkà tí wọ́n àti tí wọ́n papọ̀ rárá òkà tí wọ́n fi sọrí àwọn òsà January òsà Janus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dé December lónìí kankan fi sọrí nílẹ̀ Rome lánàá lásìkò bá Constantine kó tó di pé wọ́n gbé káàkiri àgbáyé nípasẹ̀ ìmúnisìn tó fi adé tí gbogbo aráyé ń lò ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mùsùlùmí dábàkọ̀ ìwé síra wa déètì ti lunar calendar ti ṣe ti Islam ò ní ká máa fi sókè déètì ti àwọn òyìnbó kọ́ mọ̀ wà lábẹ́ rẹ̀ tábà ṣe text message even ancestors wa tá fẹ́ mú time date and year àbí báwo ní ṣe máa ń kọ́ sórí ancet mo rò pé time and date ká fi date Islamic calendar ká fi sínú ancet wa àwọn set tí wọ́n gbé méjèèjì odò tira wọn bẹ́ẹ̀ nítorí pé tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run àtòjíṣẹ́ sallallahu alaihi wasallam awla bil ittiba min ghairi lọ́tọ̀ láti tẹ̀lé ju ohun tó bá níbò míì lọ níbàámu sí àṣẹ tọ́lọ́run gangan fún rẹ̀ pa wá láì nígbàsíkò lẹ́yìn ìdúpẹ́ fún Ọlọ́run ìtọ́rọ àlékún kí a ti gẹ Ọlọ́run fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́ ọ̀nà láti jẹ́ ìkẹ́ fún ara ayé níbà musáyà rẹ̀ ti mẹ́nu Suratul Anbiya súra ìkọkànlélógún ayọ̀ 107 Quran 21 verse 107. wa ma arsalnaka illa rahmatan
tọ́lọ́run ní òun ò rán níṣẹ́ lásán bí èsì torí kò lè jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá ilẹ̀ alami lọ́lọ́run wí. àlékún káàtìkì ọlọ́run kọ́ ló bá nàbí náà sallallahu alaihi wasallam ẹ̀ tọ́lọ́ ní kó lajú wa sí ojú ọ̀nà mọ́ ọlọ́run, tọ́lájú wa sí ibi tó yẹ kí a ṣe, tọ́lájú wa síbi tó yẹ ká fi ilẹ̀, tá a fi dọ́ọ̀tún mọ́ yàtọ̀ sósì, tá a fi mọ ọ̀nà mọ́ kúrò nínú àánú, tá a fi mọ òdodo kúrò nínú ọ̀rọ̀, tá a fi mọ ìmọ́lẹ̀ kúrò nínú òkùnkùn. Ànábì sallallahu alaihi wasallam lọ́hùn fi iṣẹ́ rẹ̀ ń nìran sí wa tọ́jà dáwọ́ náà mọ́ kọ́lọ́mọ sàlékún àti gẹ̀rẹ́ fóun àtàwọn ará rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àtàntẹ̀lé ọ̀nà mọ́ rẹ̀. Aláàjì wa tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe mọ̀ pé ọ̀rẹ́ pàtàkì làwọn méjèèjì. Aláàjì wa Elias Abdulaziz ọ̀rẹ́ mi pàtàkì láti Birnin Buhari, ṣùgbọ́n tẹ́gbẹ́ ọlọ́run ní kájọ́ mọ́ bíbí ilẹ̀ tó ti di 90% Haúsá, 10% náà fi ń jẹ́ ọmọ wa, 90 ni wọ́n fi jẹ́ ọmọ tọ̀hún. Torí wáàsí ni wọ́n fi dé sí ilẹ̀ lónìí láti ìlú táwọn ọmọ kò jìnnà síbí. Kọ́lọ́n kó bá a sanwó lẹ́sàn lè kó gbà lẹ́sìn. Ní tí wọ́n ní kí n sọ̀rọ̀ dé lórí òun ni àwọn ọ̀nà wo lálẹ́ gbà tá a fi bọ́ lọ́wọ́ èṣù àtàwọn ẹni rẹ̀. Kí làwọn nǹkan tó yẹ ká ṣe, kí làwọn nǹkan tó yẹ ká dún ní mọ́. À ń bẹ Ọlọ́run kọ́lọ́n jẹ́ kí a rí ọ̀rọ̀ náà sọ, kọ́lọ́n sì jẹ́ kí ó wúlò fún àwa tí a wà níkàlẹ̀. Kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lórí ẹni tó jẹ́ ìpìlẹ̀ fún gbogbo aburú orí ilẹ̀ yìí, olùyapa Ọlọ́run àkọ́kọ́, tẹ́gbẹ́ gbogbo àti ń yapa Ọlọ́run lórí ilẹ̀ ayé lónìí, ìlànà rẹ̀ wọ́n ń tẹ̀lé tán fi ń yapa rẹ̀, tán fi ń yapa Ọlọ́run. Òun náà ni Iblis la'natullahi alayhi. Ọlọ́run gan ni wọ́n la'anahullah fúnra Ọlọ́run tó wí bẹ́ẹ̀. wa qala la'attakhidhanna min ibadika nasiban mafruḍa. Fúnra Ọlọ́run gan làánà rẹ̀ fúnra rẹ̀. Ọlọ́run tọ̀rọ̀ dáwọ́ min rahmati wa ba'ada min rahmati. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé afọ Ibn Kathir Ọlọ́run kó bá a san ọ́ lẹ́san rẹ̀ nínú tafsiru wọn, tafsiru Qur'an láti ọ̀pọ̀lọpọ̀ pẹ̀tẹ́ bá ti dárúkọ Iblis báyìí wọ́n gbé la'anahullah lé lórí, nítorí bọ́ọ̀lù gẹ́gẹ́ fúnra ẹ̀ láàánà rẹ̀. Òun ni ẹni náà tọkọkọ sáyà kókó nàkí sọlọ́ọ̀nù ẹ̀dá tọ́lọ̀ ń dá pé òun ó ṣe ń tó rí Ọlọ́run ọba ọ̀fẹ́ tó sì tó ń sọ pé ó tún máa sọ àwọn èèyàn nù. Òun ò ní jẹ́ kọ́pọ̀ ọjẹ́ ẹrú rẹ̀ tí ó gbà tiẹ̀. Tọ́lọ́ ń sọ pé kò ní lágbára lórí àwọn tó jẹ́ ẹrú òun lódodo, ò ní lágbára lórí wọn. Laysa lahu sultanun illa ala alladhina amanu. Innama sultanuhu ala alladhina yatawallawnahu walladhina hum bihi mushrikun. Àwọn tí ó lágbára lórí làwọn tó mú lọ́rẹ̀ ayò, àwọn tá ń tẹ̀lé lánàá rẹ̀, àtàwọn tí ń dorogún pọ̀ mú wọn Ọlọ́run ọba, àwọn tó lágbára lórí nìyẹn. Inna ibadi laysa laka alayhim sultan. Dájúdájú àwọn tó bá jẹ ẹrú mi lódodo tí wọ́n gbà mí gbọ́ tán ń ṣẹ̀fẹ́ mi, Ọlọ́run yóò ní lágbára lórí wọn. Illa man ittaba'aka minal ghawin. Àfi àwọn tó bá tẹ̀lé ọ nínú àwọn ẹni àánú, al-ghawina ad-dalluna, àwọn ẹni àánú, àwọn tó ti sọnù kò lójú ọ̀nà mi, àwọn nìkan ló lágbára lé lórí. Ṣàìtọ́nù yìí ọgbàjọ́ pẹ̀lú gbólóhùn tí mo tún wíwọ̀n náà, imma Iblis imma ṣàìtọ́n. Bó ti ẹ̀ pé aṣ-ṣàìtọ́n orúkọ ni fún gbogbo ohun tó bá burú tó jẹ́ olùkọ́ tọ́lọ́hun tí ń ṣàìdá nínú ọ̀nà àlùjànnú, gbogbo ẹ̀nà jọ ń jórúkọ wọn. Ṣùgbọ́n Iblis ẹnìkan kọ́ bóun jẹ́ orúkọ tiẹ̀ gangan ni tí ń dá jẹ́, àmọ́ bí ti ń jẹ́ Iblis lórúkọ
bẹ́ẹ̀ náà ni jẹ́ ṣèitọ́nù nítorí pé Ọlọ́run ló kẹ́límà ṣèitọ́nù nínú Quran púpọ̀ fún gani even ju gbólóhùn ìbílísù lọ ṣèitọ́nù pọ̀ nínú Quran ju ìbílísù lọ ṣàyàtínù pọ̀ nínú Quran tó jẹ́ plural fún ṣèitọ́nù ju ìbílísù lọ. Ó ní ìpìlẹ̀ gbogbo fìtínà ọmọ aráyé ìyẹn ló sì fà á tọ́lọ́run tọ́lá rẹ̀ ká fi sọnù sọ́tù Yasin tí í ṣe súrà kẹrìndínlógójì Al-Qur'an Karim láti àyà 60 rẹ̀ dé 62. àyà tó pé alam ahadi ilaykum ya bani alam ahada ilaykum ya bani adama alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin wa an i'buduni hadha siratun mustaqim wa laqad adalla minkum jibilan kathiran lọ́lọ́ yìí sọ fún ayé pé inú àṣẹ tó ń pa wá àwọn ọmọ níbi Ádámà òní ká má sin Èṣù. alam ahada ilaykum ya bani Adama alla ta'budu shaytan. ó bí alẹ́ rè pèsè tí wàá pa yín àṣẹ pé ẹ má sin Ṣaitan. Ṣaitan tẹ̀ ń wù ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yín kì í ṣe ní rí ọ̀tá tó fojú hàn ní tọ́lọ́ máa ń kìlọ̀ fún ọmọ ànábì Ádámà wípé lágbájá ọ̀tá ayé ni tí èsì sọ ọ̀tá tó pamọ́ ọ̀tá tó fojú hàn ní àdógbòn mọ̀bìn ọ̀tá tó fojú hàn lọ́tà ni tábà á gbọ́ sí lẹ́nu níta bá kàn níbi gbígbọ́ kíkọ̀ ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́rọ̀ tẹ̀sùn tẹ̀lẹ́tẹ̀sùn ọmọ ìyẹn ni ọmọ ràn yóò dá rẹ̀ lẹ́bi ìyẹn lọ́fà tó fi jẹ́ pé àyà tí a fa kẹfà lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ ìjókòó yìí nípa ọ̀rọ̀ tọjọ́rọ̀ rẹ̀ àtọ̀rọ̀ tọjọ́rọ̀ mú àtàpéjú ìtọ́lọ̀ mú wa lórí méjèèjì. àyà kan wà nínú suratu Ibrahim yẹn náà kọ́dà òun ní àyà 22 Quran chapter 14 verse 22 tọ́lọ̀ ń fi sọ̀rọ̀ Shaitan lamma qudiya al-amr. إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم. àyà yìí lọ́lọ́run fi sọ fún àǹpáǹtí Ṣaitan lánàtúlẹ̀ àlẹ́ tí ó sọ fáwọn ọmọ náà láti máa jọ nínú náà. Inna Allaha wa'adakum wa'adal haqq. Nígbà tí Ọlọ́run bá parí ìdájọ́ tátà ọmọ náà sẹ́tù nù náà Ṣaitan máa sọ fáwọn tó wà nù náà ẹ̀ ń pariwo mi pé mi Èṣù ni mo sìn lọ́nà èmi mo kó bá yín kí lẹ́yìn pariwo mi sí. Ọlọ́run dájájú Ọlọ́run ṣe àdéhùn tó jádéhùn òdodo fún yín èmi náà ṣàdéhùn fún yín kò fi òdodo kú tiẹ̀ tó bá àdéhùn tí àdéhùn yẹ̀yẹ́ ni àdéhùn rọ ni àdéhùn tí ò ní rí síkà ni ọ̀tọ̀ ni tí ó ṣe ọ̀tọ̀ ni tí ó sọ. ẹ̀yin wá yapa àṣẹ tọ́lọ́ àdéhùn rẹ̀ tó ṣe fún yín ẹ yapa rẹ̀ ẹ tẹ̀lé mi. ṣé mo lágbára lórí yín ni ìyìn lágbára lórí tí mo fi lè jẹ́ ń pa dọ̀mọ̀lẹ́yìn mi ilà àǹdà ó tó ntí mo ní o kọjá pé mo pè yín sọ́nà tèmi Ọlọ́run pè yín sọ́nà tiẹ̀ ẹ kọ̀tọ̀ náà tọ́lọ́run ẹ tẹ̀lé tèmi èmi lẹ jẹ́ pé èmi lẹ gbà ẹ jẹ́ pé èmi ẹ gbà pé tèmi ẹ kọ̀tọ̀ bá tọ́ da yìí ẹ fi tọ́lọ́run lẹ̀ ẹ ṣe tèmi Èṣù tí èṣe lè rí òdodo ọ̀rọ̀ tí ń bá sọ èso òdodo ọ̀nà tí mo ń pè sí sọ́nà ọ̀la òun lè gbà kí lè á fẹ́ máa bú mi sí o.
ẹ̀yin lẹ fọwọ́ ara yẹn fa wàhálà pé tèmi lẹ gbọ́ ẹ̀kọ́ tọ́lọ́hún torí ìdí eléyìí ọ̀ya ẹ má bù mí mọ́ pé mi mọ sọ ìdẹ ní ìyá èmi mo kórè ibú bá yín wà fàlómù àǹfùsàkọ̀m ara yín ni ẹ bú ara yín ni ẹ bú ara yín ni ẹ bá sọ̀rọ̀ ara ẹ̀yin lẹ sọ pé ẹ forí ibú fúnra yín tọrọ ọba tọ́ da yín tọ́ da mi tọ́ da gbogbo ẹ̀dá ó ní tí ẹ ṣe rẹ ẹ̀yin lẹ kọ́ tiẹ̀ èmi tí ń da yín tí ń lágbára lórí yín tí ń lè pa yín tí ń lè jí yín tí ń lálùjá náà tí ń níná ẹgbà tẹ̀mí ẹ búra yín ẹ má bú mi. èmi ò láràn ṣe kankan tí mo lè ṣe fún yín o tẹ́ fi kó nu léyà tẹ́ dé ẹ̀yin náà ò sì lágbára kankan tẹ́ fi lè yọ èmi náà kó nu yẹ ìsàlẹ̀sẹ̀ fún mi. gbogbo tẹ́ ẹ sọ pé mi ni èmi láti yọ yìí mo kọ̀ fún yín lónìí ẹ má jẹ́ ń gbọ́ lẹ́nu yín má kẹ́ sọ pé mi nínú lẹ́yìn èmi kọ́. min qabl náà. inna zalimina lahum adhabun alim. dájọ́ jọ àwọn alábòsí àwọn olùkọ́tọ̀ ọlọ́run ìyà ẹlẹ́tẹ̀ ìlérò ní ọjà tiwọn abẹ́ ọlọ́run kọ́ ló mọ́jà wà nù wọn. ọ̀rọ̀ ṣèitán ọ̀rọ̀ tí ọ̀pá mọ́ fún wa ni gbogbo alantila wa Quran a sì ń rí ntọ́lọ́ ń sọ ń bẹ̀ ní tọkùnrin tó bìyẹn wa nípa rẹ̀ àwa ni ká sọ̀rọ̀ fún ká má tójú ọ̀nà yìí àwa ni dára yẹn sọ láyé rárá sí ọlọ́run ara yẹn àdídá sọ láyé rárá sí ọlọ́run tó yẹ fi pé àwa bùkátà sí ká bẹ ọlọ́run kó sànà sí ẹ̀ fún wa kó máa tọ́ wa sọ́nà kó máa fi wálẹ̀ kó máa jà sínú kó lùjọ́ ọ̀nà tó fẹ́ lọ́sọ́jọ́ ọ̀nà tí ó fẹ́ àwa bùkátà sí ká bẹ ọlọ́run fún àwọn àdúrà níbi Muhammad ọ̀sọ̀dà tí gbogbo àná mà àríbánibí ṣe máa ń tọrọ ìdáyà gbogbo gbà àríbọ́lọ̀ ń ṣe sọ di dandan fún wa ká máa ké Suratul Fatiha ní gbogbo rákà tá a bá kí rákà tá a bá kí tí o bá ní Suratul Fatiha rákà yẹn ò dáa náà a ṣe ìdàgbàwò rákà yẹn a gbé sọ̀rọ̀ nígbà tí o sí lára àrùn ma a kí rákà mi rọ̀pò rẹ̀ a sì sùjúdù bàdíyà lẹ́yìn rẹ̀ nítorí rákà kọfẹ́ lékún lára àrùn tá a gbé sọ̀rọ̀ torí pé la salata liman yaqra bi Fatihatil kitab kò sínú fún ẹni tí o bá ké Suratul Fatiha rákà tá a bá ti ké Fatiha kì í ṣe rákà kì í ṣe irun yìí ò pé inú Suratul Fatiha dùá ìdáyà ọlọ́mọ àgbèsí bẹ́ẹ̀ tí o sì mùsùlùmí tí o ní ìpè lójúmọ́ ó kéré tẹ́lẹ̀ mẹ́tàdínlógún lójúmọ́ láwọn ọmọ ọ̀ràn yẹn ká tó sọ àwọn náà fìlà ihdina siratal mustaqim. ihdina siratal mustaqim. ojú ọ̀nà tó dúró dídí ọlọ́run fẹsẹ̀ wa nílẹ̀ síbẹ̀. siratal ladhina an'amta alayhim. ojú ọ̀nà àwọn tó o sì dẹ̀kun rẹ fún. àwọn wo ló sì dẹ̀kun ẹ̀ fún. minan nabiyyin was-siddiqin wash-shuhada was-salihin wa hasuna ulaika rafiqa. yẹ bó sì wínú Suratul Nisa aya 69 Quran chapter 4 verse 69. فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. àwọn tọ́lọ́ ń ṣèdẹ̀kùn ẹ̀fọ́ Ọlọ́run ní orí àwọn tó ti bẹ̀rẹ̀ tọ́jọ́ ga lójú ọ̀nà pé mo ṣèdẹ̀kùn fún mo tọ́ sọ́nà mo jẹ́ wọn orí tèmi ṣe ó ní An-Nabawiyyah àwọn ànábì rẹ̀ alayhimu salatu wassalam was-siddiqin àwọn tó ní gbàgbọ́ òdodo tí èmi jẹ́ ọba gbàgbọ́ wọn tábù bá kí Siddiq nínú àlehùmọ́ àríwí ọ̀sára àmúna síwájú torí ẹ̀ lọ́wọ́ àníbi gan fi pè ní as-Siddiq wash-shuhada àwọn tán kúkú ogun ẹ̀sìn gidi tí ìṣògùn ẹ̀sìn tán pẹ̀lú ogun ẹ̀sìn irú nǹkan agbárí ọjọ́ kẹfìrí ọjọ́ mùsùlùmí náà ń da nàìjíríà lọ́wọ́ yìí ìníyà lọ́bẹ̀ lórí pé ọ̀rọ̀ mi lò ṣùgbọ́n yẹn dá wa lójú
pé ejò lọ́wọ́ nú àwọn eléyìí ṣe mùsùlùmí ò ní máa ṣe ń tó burú tó báyìí. wọ́n ló kọ́ wa ni ṣùgbọ́n ẹ̀fìn yẹn lẹ̀ wà sọ̀lẹ̀hìn ọlọ́ọ̀bá yóò tú àṣírí wọn àtàwọn tó ń lò wọn láyé ń bí ìka tó kó láyé ọlọ́jà àṣírí wọn ó tú yóò sì mú wọn pẹ̀lú ogun náà rẹ̀ torí pé wọ́n fẹ́ bà Islam àtàwọn mùsùlùmí ló kọjá ni ọlọ́run tó làgẹ́ ọ́ kápá àwọn lórí ẹ̀ wà sọ̀lẹ̀hìn àtàwọn ẹni rẹ̀ wà hasuna ulaika rafiqa àwọn tó dájú lọ́nà kéèyàn jálábà ní wọn alábàgbé wọn ọ̀rọ̀ ṣètọ́nù tábẹ́ dúró púpọ̀ ń bẹ àní sọ ọ̀nà àbáyọ àwọn kẹtọ́ ní ká sọ gan tá a fi lè bọ́ nítorí yẹ kí n mẹ́nu lọ́rọ̀ tí ò ju pé gbogbo aburú táwọn olórí rẹ̀ lónìí tí ń affect àwọn èèyàn táwọn èèyàn nítorí ẹ̀ dáàmú báyìí ibi ó ti ṣe ọ̀dọ̀ rẹ̀ ni ibi ó ti ṣe ọ̀dọ̀ ẹ̀ ni yín ò rí èméjì inú pápá ẹ̀ tá a sì fi mà ó ti wà nínú àyà Suratul Baqarah Quran chapter 2 verse 102 sura kejì Qurani àyà 102 wa taba'u ma tatlu shayatin ala mulki Sulaiman wa ma kafara Sulaiman walakinna shayatin kafaru yu'allimuna an-nasa as-sihr idán asasi tọgbà ìlú kankan kan yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí bàbá nílùú mi ilẹ̀ Yorùbá yìí bàbá nílẹ̀ ibòmí tọgbà ìlú kankan yìí ká sàṣeyàn ká ṣe nǹkan síyàn kó rí ẹ dàrú ká ṣe nǹkan síyàn kó ya wèrè ká ṣe nǹkan síyàn kó má ròyìn inú ẹbí ká ṣe nǹkan síyàn kó má máa rí ilé ọkọ gbé kó má kó káàkiri ká ṣe nǹkan síyàn oyún tó ní kó má bí láyé kó lọ bí lálùkẹ́ yàmà ká ṣe nǹkan síyàn kójú èyàn ò fi fọ́ ká sa àìsàn ká sa oògùn síyàn kó di àìsàn lára ẹni tẹ́ ṣe nǹkan sí kí wọ́n tọ́jú ẹ̀ lọ sí tọ́jú ẹ̀ lọ́dọ̀ àwọn afáàkọ́mọ́ gbàdúrà tẹ́kọ̀ orí ẹ̀ ní òkú sí àtàpọ̀lọpọ̀ orú ẹ̀ ti ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀rù bọ́ọ̀lù ń bá fẹ́ kí àìsàn sí yẹn rán yàn ta lọ́kọ́ àwọn èèyàn ọlọ́ni ṣayatin ni wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr àwọn ẹ̀kọ́ àwọn èèyàn fúnra ọlọ́run sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ Quran chapter 2 verse 2 ọ̀dọ̀ wọn náà ti gba ìmọ̀ rẹ̀ ọ̀ya. yu'allimuna an-nasa as-sihr wa ma unzila 'ala al-malakayni bi Babila Haruta wa Marut wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. ẹ gbọ́ gbólóhùn yẹn dáadáa gbólóhùn tọ́lọ́run sọ táwọn lórí aṣayatínú tó fi bẹ̀rẹ̀ lórí Haruta àti Maruta tó tún sọ tẹ̀lé pé ìkíní kejì wọn ní sọ fún àwọn èèyàn tó bá lọ ọ̀dọ̀ wọn láti lọ kọ́ bá a ṣe aburú sẹ́dẹ̀ ẹgbẹ́ ní títí yẹn náà bọ́lọ̀ ń bá fẹ́ pé ẹ má kọ̀tọ̀ lọ́hùn torí pé ń bá ti ń ṣe iṣẹ́ sẹ́rù àṣàṣì àfiṣe kí ni Yorùbá mi aransi òun tàn kéfè yìí ṣe sùnmi fàlà àtàkùfọ̀ má kọ̀tọ̀ lọ́hùn ìkọ̀tọ̀ lọ́hùn ni ká máa ṣe nǹkan sẹ́gbẹ́ ẹni ẹni tó ti lówó kọ́mọ́ nìma ẹni tó lọ́nà kọ́kọ́ lè jí pépé tó a pé bá kéwà ìyá ọmọ bó bá kàwé yóò yé always first ní class àwọn afẹ́ sọ́ di dèdè ní pé kọ́mọ́ mọ̀ nǹkan kan kọ́mọ́ paasi ma gbogbo tó ní báyìí àwọn tí ń ṣe kúfùrù ni wọ́n ti di kèfèrí fàlà àtàkùfọ̀ ọ̀ya. ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه. lára tí wọ́n kọ́ látọ̀dọ̀ wọn náà sì ni ìtàn fi yíyá ọkọ àti aya pé ẹ gbariwo nu lé láìpẹ́ yìí ẹ gbariwo nu lé yẹn láìpẹ́ yìí àti ṣe ọ̀gbọ̀dọ̀ mọ́jà lálẹ́ yìí obìnrin ò ní sún lé òun lálẹ́ yìí nígbà tí wọ́n ti wákàtí káriwo ti sọ lóòótọ́ àṣàṣì ni lára aṣẹ tí wọ́n ń ṣe ni pé wọ́n ń ṣe bá a ṣe yẹ ọkọ àti aya tí a fi ní dalẹ́ lọ́dọ̀ ara wọn àwọn tí bá ń ṣe kèfèrí ni wọ́n torí pé ntí ọba fa ìkórira
ọkọ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ntí ọba fa akórè àyàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ pẹ̀lú sọmi ẹ̀dẹ́ ní àtàwọn àlùjànnú ẹnikẹ́ni tó bá ṣe ń ṣiṣẹ́ tó tóbi jọ níṣẹ́ tó yí Iblis ṣe lórí rẹ̀ ọ̀gá gbogbo ṣe Iblis òní ntí ó tùlé kalẹ̀ tó yẹ jẹ́ pé ẹ lọ ka tafsiru ahkam Qur'an Ibn Arabi al-Maliki rahimahullah ta'ala lábẹ́ àyà yẹn òní tó bá di àṣálẹ́ ṣètọ́nù ọ̀tẹ̀ àwọ̀ lórí omi yóò jókòó yóò máa retí àbọ̀ àwọn ọmọ sẹ́ẹ̀rì tọ́nà káàkiri tó ń dà lóru káàkiri ayé ẹni tí ṣètọ́nù súnmọ́ rẹ̀ mo ṣọ́tìn hadith yẹn ẹni ṣètọ́nù ó sọ pé ó dùn mí ni súnmọ́ mi tí ó dì mọ́ dáadáa òun lẹ́yìn tó bá da lérú tó ní mo ti sọ fún àtàyà dọ̀tà ara wọn ti túká lálẹ́ yìí ìyàwó ò ní sunlé ọkọ ní àti bá tiẹ̀ lọ́lọ́tọ̀ ṣètọ́nù yóò dùn alọ́gà àṣẹ mi ló ṣe yìí iṣẹ́ yìí làwọn kan sì ń gbélé ṣe lónìí pé báwo lobìnrin ó ṣe kó lọ́dọ̀ ọkọ ẹ̀ báwo lọ́kọ ó ṣe kó ní àyàwó ẹ̀ ó burú débi pé àwọn àyàwó tí ń bẹ lọ́dọ̀ ọkọ ẹ̀ yọkùn so wọ́n ń ṣe sorogún wọn kọ́kọ́ ó kórìíra rẹ̀ kọ́ má fi ohùn rẹ̀ gbọ́ kọ́ má fojú rẹ̀ rí kọ́ má sọ kó oúnjẹ rẹ̀ ọ̀dà kọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe kọ́ má látún ṣe yàrá ẹ̀ dọ̀tí kó fi lè la kó fi kó lọ́dọ̀ ẹ̀ ara ṣe èṣù nìyẹn ara àti sísọ yẹn di kèfèrí ni wàmà hum bidarrina bihi min ahadin hatta yaqum min ahadin illa bi'idhnillah. gbogbo ń tẹ́ wá rí tí wọ́n ń ṣeun àti ti ṣèitán àti tàwọn ọmọ ogun rẹ̀ ìkákánú rẹ̀ ò lè lápá lára ẹni tí wọ́n bá ṣe sí àbí tọ́lọ́ bá yọ̀ dá o gbólóhùn yẹn lọ́lọ́run fi yọ wá tó fi ní ọ̀pọ̀lọpọ̀ àná mórí bọ́ ọlọ́run sì yà máa mórí bọ́ lọ́la lẹ́tà ìbò láyé lọ́wọ́ ọṣẹ́ ibú àwọn ẹ̀dá ọ̀ya. ويتعلمون ما يضرهم ولا ينفعهم. ẹgbọ́rò yìí mi tọ́lọ́ tó mọ́ wa ọlọ́run tí ó kórìíra bá wọn ni wọ́n ń kọ́ ọ́n wala yanfa'uhum kò ní ṣàǹfààní fún wa ẹ̀ ń bá lọ ń kọ́ bá a ṣe yíwọ́ padà tí wọ́n ń jókòó tì nílẹ̀ wáyé àwọn àfáàn jókòó tì àwọn babaláwo jókòó tì àwọn pásítọ̀ jókòó tì iṣẹ́ yíwọ́ padà àbá tẹ́ bá ti gbọ́ yíwọ́ padà ń bá dàn etí ń jẹ́ bẹ́ẹ̀ ló lóògùn adáhùn ṣe àáfà léwélégbọ̀ àáfà lékulẹ́jà wọ́n bẹ̀rẹ̀ ṣe sùnú ó yẹ kí Kùránì ó tó wa kí súnà ní ọ̀sán ó tó wa ó yẹ kó tó wa bàbá àmọ́ ìwé kan tá a mọ gbòǹgbò kan kọjá ìwé fàìsàn tí ń ṣe yàn inú rírun jẹ̀díjẹ̀dí tá a pa agbóhùnlẹ̀ tútù orí fífọ́ ibà typhoid nítorí diabetes nítorí kí èèyàn mọ̀ kò gbọ́dọ̀ tí oògùn kíláàsì síyàn tó lè dàrú kíláàsì síyàn tí òfin ní tàmà kíláàsì síyàn tí òfin ní rọmọ bí kíláàsì síyàn tí òfin ní lọ́kọ kíláàsì sí tí òfin ní níyàwó kíláàsì sí tí gbogbo iṣẹ́ rẹ̀ ọmọ dàrú kíláàsì sí tí èdè tí gbogbo yóò kórìíra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́kọ́rọ́ sínú tẹ́nìkan kọ́kọ́ kíkọ́ rẹ̀ ṣe èso ni ẹ̀ ń bá kọ́ di kèfèrí torí pé ntọ́lọ́hún nífẹ̀ẹ́ sí ni lọ́lọ́hún sọ lọ fúnra rẹ̀ èyí tí ó kó ní abáwọn ni wọ́n ń kọ́ yìí kò ní ṣe wọn láǹfààní láyé àti lálùkẹ́ yàmà ni ọ̀ya. ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق. àwọn náà mọ̀ wípé àwọn ò ní nípìn èrè jẹ́ tó dáa lálùkẹ́ yàmà ṣètọ́nù mọ̀ bẹ́ẹ̀ àwọn tọ́jọ́ mọ lẹ́yìn rẹ̀ ìpìlẹ̀ tọ́lọ̀ ń sọ̀rọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé àwọn ò ní jèrè lọ́rùn ọ̀ya wàlábí. ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. èyí tí wọ́n gùn léyìí tí wọ́n fi tó ń lẹ̀ tí wọ́n ń ṣe tí ọ̀dà yìí ọlọ́run ló burú o táwọn ti ń ṣe bá mọ̀ nìkan bú ni wọ́n ń ṣe kì í ṣe nǹkan rẹ̀ torí ìdí eléyìí àṣàṣì ìkànnìlọ́tọ̀ ó kù nǹkan mi yàtọ̀ sí nítorí alátọ̀dọ̀ àwọn ṣayatin nítàlùjánu yàtọ̀ sí ti aládàáhùn sí olóògùn à ń ṣàṣìyàn ó kù kan ó kù ti àìnù
táwọn olójú bú agbára míì lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn àwọn olójú bú tí Yorùbá ń pè lájẹ ibòmíì ilẹ̀ Yorùbá wọn á lé mèrè ibòmíì wọn á ní lérí Ìjẹ̀ṣà èmèrè ní lérí Ìjẹ̀ṣà Ifẹ̀ ó tún ló kọ́ mi ìta máa ń pè láwọn eré àyẹn lókè ó sọ ọkùnrin wọn máa sọ pé máa ń jó sọ obìnrin làjẹ́ aburú mi tún ti ọ̀dọ̀ àwọn náà ṣẹ̀ tí buwa náà mọ̀ àfẹ́ńbàfẹ́ sábòsí. now bisimilayi rahman rahim lẹ́yìn tí mo ti ṣe tààrífù díẹ̀ ìjúwe díẹ̀ ibi tí aburú ti ń wá mo fẹ́ lọ síbi kíni tá a ṣe tá a fi dápò Ọlọ́run àti sọ rẹ̀ tá burú òfin ní ṣe wá àmọ́ kí n tó lọ bẹ̀ nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kí gbogbo ọkọ̀ dìmú dání òní wípé ìmọ̀ kóléyà ìmọ̀ bẹ̀rù ìmọ̀ sákàkà àwọn ibi tá burú ti ń wá mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí kájọ ó dínkù lẹ́mìí wa kájẹ́ ó dínkù nǹkan àkọ́kọ́ wa nìyẹn torí pé Ọlọ́run ti sọ fún wa nínú àyàtà kẹtẹ́yìn Suratul Baqara sura kejì Kùránì 102 wípé wọn ò lè fi kankan ṣe wá àfi tó ń bá yọ̀ǹda kí ló ṣe jẹ́ pé ìbẹ̀rù àlùjànnú yóò kó wa sínú wàhálà débi pé àní bẹ̀rù Ọlọ́run gan máa tó àlùjànnú táwọn mùsùlùmí ti kó sínú ẹ̀ nísìn kí ló dé o tó yẹ pé ìbẹ̀rù àjẹ́ oṣooṣo èmèrè kò ní jẹ́ agbádùn bàbá so aláwọn ló tún dé sí wa bàbá lálà aláwọn ló dé sí wa àwọn wo ló dé sí wa ṣé nǹkan ò lè ṣe èèyàn ni dàlẹ́ látọ̀dọ̀ Ọlọ́run láì lọ́wọ́ àjẹnú láì lọ́wọ́ àlùjànnú nú Ànábì Ibrahim aleyhi salatu wassalam nínú Suratu Shu'ara Quran chapter 26 sura 26 àyá 100 wa idha maritu wa huwa yashfi. ẹ wo kẹ́límà tó lò orí tí n bá ń ṣàìsàn ẹni tí ó wò mí sàn ní Allah tí n bá ṣàìsàn kò ní tá jẹ̀dù bá fẹ́ àìsàn sí mi kò ní tá jẹ̀ bá sà sí mi kò ní tó so bá ṣe fi nǹkan ṣe mí kò ní tí babaláwo adáhùn ṣe bá fi nǹkan ṣe mí táìsàn bá ṣe mí ọlọ́ọ̀bá aláàyà ayọ́wò mi sàn kákèsí gbóló yẹn tó ń túmọ̀ sí pé ọgbà yìí pé àárẹ̀ lè ṣe ní àyíyára lè ṣẹlẹ̀ directly látọ̀dọ̀ Ọlọ́run fún dìkan náà di méjì ìdíkan náà di méjì. Umar bin Khattab radiyallahu ta'ala orin tí fìtínà kan bá ṣẹlẹ̀ sí mi tàdéwò kan bá dé bá mi ó ní máa mú mi súnmọ́ Ọlọ́run ni nítorí pé ń rò sí nǹkan méjì nǹkan àkọ́kọ́ onípẹ́pẹ́ bóyá mo ṣe Ọlọ́run fẹ́ fìyà ẹ̀ṣẹ̀ jẹ mí olùfàdánwò yìí kan mi nítorí pé mo ṣe ti ọ̀dà ìyẹn ó lè mi lérí lọ síbi istighfar wa tawba yóò tètè tì mí lọ síbi al-istighfar wa tawba ìtọrọ àforíjì lọ sọ́dọ̀ àti padà sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú títúbà ó ní màá sì tún odi kejì pé tó bá fàdánwò kankan mi ọ ń jẹ́rìí lórí pé Ọlọ́run ò gbàgbé mi ọlọ́ọ̀bá ò gbàgbé mi ìṣe ní nǹkan tí ò lè ṣe ní láyà pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó jẹ́ mọ̀ pé ọba tó mú yìí dé kò gbàgbé mi ìwọ̀n apàdà ọ̀dọ̀ rẹ̀ kọ́dọ̀ ẹ̀ ló ti wá ìwọ ló mú lọ bá ń kádàwó ìkó lẹ̀ ń padà ọ̀dọ̀ rẹ̀ torí ẹ̀ fi jẹ́ pé ìbẹ̀rù tá a ní kálọ́dẹ̀kù tó ti fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ wa náà dẹ́lẹ́bọ̀ pété gbé àlùjáná àjẹ́ àwọn ológun ká ló dé tí ò dágbà àti ṣe nǹkan kan lẹ́yìn ìmọ̀ Ọlọ́run àti yọ̀ǹda rẹ̀ ewé kankan lè bọ́ lórí igi ẹ̀yẹ kọ́ lọ mọ̀ sí bíbọ́ rẹ̀ kó tó pé yọ̀ bọ̀ ni
nǹkan kan ò lè ṣẹlẹ̀ ní sánmà àtilẹ̀ láì jẹ́ pé pẹ̀lú mọ́ Ọlọ́run ni àti yọ̀ǹda rẹ̀. Kí wá ló dé tá a máa bẹ̀rù? Kí ló dé tá a máa bẹ̀rù? Alaysa Allahu bikafin abida Ọlọ́run lé mi, Ọlọ́run mo ti tó fẹ́ rú mi. ويخوفونك بالذين من دونه. Ṣùgbọ́n àwọn ọ̀tá Ọlọ́run wọ́n máa fi nǹkan mi lẹ́yìn Ọlọ́run dẹ́rù bá yín. Àwọn tó fi ń dẹ́rù bá yín yóò tó dẹ́rù bá yín. Ẹ má bẹ̀rù. Tẹ́nìkan tí ó bá máa bẹ̀rù ìgbà àtàwọn táwọn yẹn ń bẹ̀rù lónìí tó sọ àwọn yẹn dẹ́lẹ́bọ̀ yìí tó ń lé àwọn yẹn léré káàkiri tí ó jẹ́ káwọn yẹn nísìmí. Tẹ́nìkan bá bẹ̀rù tí ó bá bẹ̀rù àwọn tó rí sójú lọ yẹ ó bẹ̀rù jù àwa lọ. Àwọn ti rí ọ̀pọ̀lọpọ̀ kí ní ìsojú àbí wọn ò rí sójú, wọn rí sójú náà wọn àbẹ̀rù wọn ni. Kọsáyé láti rẹjọ́ púpọ̀ lórí ẹ̀ torí pé mo fẹ́ kí n sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn àyà kan bẹnu Suratul Anfal tó yẹ ká lò súnmọ́ àní lọ́bẹ̀. Ẹ̀yin èèyàn mi, nǹkan àkọ́kọ́ tọ́jọ́ náà àbáyọ kúrò nínú fìtínà tọ́lọ́mbá ní kí a lè gbọ́ yí lásìkò díẹ̀ tá a ní ó ní ká ní ìmánì tó dájú, ìmánì tí èméjì ò ní wọ̀, ìmánì tẹ́bọ̀ ò ní pẹ̀lú ẹ̀. Islam nìkan sọ Ọlọ́run nìkan ṣoṣo la gbàgbọ́, òun nìkan ṣoṣo la máa sìn. Mo ń ṣọ́tìn rẹ̀ torí àti lè débi ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọlọ́run nìkan ṣoṣo ní ká gbàgbọ́ lọ́lọ́run, òun nìkan ṣoṣo ní ká gbà lálágbára, òun ní ká gbà ní olùṣọ́, òun ní ká gbà láláfẹ̀yìntì, òun ní ká gbà lẹ́ni tí máa ṣe nǹkan fún ni. Ní tí ọba dọ́dọ̀ wa kọ̀kọ́ fún wa ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń sọ hadithi kan tí gbogbo àmà gbogbo alamade sí ìsá hadithi tó pamọ́ rárá nípa àránṣẹ́ Ọlọ́run. Ó ní wọ́n Ọlọ́run lára ránṣẹ́ wasta'in billah wala ta'jiz. Wọ́n Ọlọ́run lára ránṣẹ́ má kò sísú má kọ́lẹ̀ wa'alam wàá lọ́mọ yìí pé má asabaka lam yakun liyukhti'ak wa ma akhta'aka lam yakun liyusibak. Lọ́mọ yìí pé ntọ́ bá ṣẹlẹ̀ sí ọ kò sínú tọ́lọ̀ ni ó fọ ọ̀run ni, ntọ́ bá fọ ọ̀run ò sínú tọ́lọ̀ ni ó bá ọ ni. Wala taqul lahu fa inna lahu taftah baba shaytan. Mo sọ pé tẹ́pẹ́ bá ṣiṣẹ́ báyìí ní nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ o, gbólóhùn tó fẹ́ lòun yóò sílẹ̀ kọ́lẹ́ fún ṣètọ́n yóò dọ̀dọ̀ rẹ̀. O ti fẹ́ gbàgbára fún un yóò wà tọ́ wa bẹ́ẹ̀ ni àìmọ́tẹ́mi má tiẹ̀ ní òjì ọ̀la nù tó ṣẹlẹ̀ yìí yóò gbé wa ní ìsìn wọ́n sọ́sọ́ bẹ́ẹ̀ sì dé ròyìnròyìn. Ẹ̀yin èèyàn mi, ìmọ̀lọ́ ni kò so lọ́lọ́run, ìgbọ́ ni kò so gbọ́, àìfi nǹkan mìíràn kan hisnul hasini alhisnu alhasin ó di ìsọ̀ ńlá ni fún wa kúrò lọ́wọ́ èṣù, kúrò lọ́wọ́ àjẹ́, kúrò lọ́wọ́ ológun babaláwo adáhunṣe. Ó di ìsọ̀ ńlá tọ́lọ́hún gẹ́gẹ́ fúnra ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ pọ̀ ní Kùránì lòdì ká mọ Ọlọ́run lọ́lọ́run ká sin òun nìkan ká mọ̀ mọ́ nǹkan mìíràn. Ó di ìsọ̀ ńlá ni, inú ààbò ńlá lèyàn wà, inú sọ Ọlọ́run tó lágbára lèyàn wà. Afa Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala inú tírà rẹ̀ tó gbajúmọ̀ ní Zadul Ma'ad, mujalladu kan nínú mujalladat Zadul Ma'ad volume kan nínú àwọn volume sẹ̀ ó ní At-Tibb an-Nabawi tá a mú káàkiri kékeré wọn. Sẹ́yìn pé At-Tibb an-Nabawi tá a sì mú káwọn sẹ́yìn pé kò kún tóun tó àná Zadul Ma'ad al-mujalladu ar-rabi' ẹgbẹ́ Zadul Ma'ad gan kalẹ̀ mú fọlúfọ́ rẹ̀ kẹ́mu ti bẹ́ẹ̀ nù ẹ̀ sí At-Tibb an-Nabawi. Wọ́n yọ àwọn tó recommend fún ìlà ìbọ́ lọ́wọ́ àdánwò tá a bá kó sí sínú At-Tibb an-Nabawi ní láti nù Zadul Ma'ad.
nígbà tí ń sọ̀rọ̀ nípa àwọn àjẹ́ àti gbogbo ń tọ́sọ lórí ẹ̀rẹ́ pẹ̀tẹ́ ìkànnì tó wí ni pé ẹ ń bá ní nǹkan mẹ́rin lọ́dọ̀ wọn ò ní lágbára lórí ẹ̀ ẹ tó wá ní nǹkan mẹ́rin wọn ò ní lágbára lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni takwa Allah atakwa kéèyàn ṣe ntọ́lọ́ ń fẹ́ kó jẹ́ ṣe ntọ́lọ́ ń fẹ́ tá à ń pè ní ìbẹ̀rù Ọlọ́run simple Yorùbá ní ìbẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n Imam Nawawi ọlọ́ba akẹ́wọ̀n nù sẹ́rí Sahih Muslim wọn ní atakwa fílò tó àti ọ̀jì náà bọ̀ ní mọ̀náhì ní ti ń jẹ́ takwa Allah yẹn ni kéèyàn ṣe ntọ́lọ́ ń pa á lọ́sẹ̀ mi ká ṣe ká jẹ́ nà sí ntọ́ ṣe léwọ̀ òní jẹ́ takwa Allah ní tùmọ̀lẹ́dẹ́ ẹ̀sìn. tó pé wà máa ń yattaqillah yaj'al lahu makhraja. ẹ ń bá ń bẹ̀rù Ọlọ́run mọ̀ sí makhraju fún àwọn ọ̀nà àbáyọ yọ máa ṣe fún yọ yọnu gbogbo òṣòro yọ yọ lọ́wọ́ ológun yọ bọ̀ lọ́wọ́ àjẹ́ yọ bọ̀ lọ́wọ́ oṣó yọ là lọ́wọ́ àlìjáná yọ là lọ́wọ́ àwọn kẹ́nìmẹ́nì yọ là lọ́wọ́ òǹkèéta àti máa fẹ́ kí n tọ́ da ọ bàjẹ́ èèyàn là lọ́wọ́ wa pẹ̀lú takwa Allah. wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib. Ọlọ́run tó ṣàdéhùn rísíkù iná lò ìjẹ́ ẹ̀mú rọrùn láti fi téèyàn rí tí Ọlọ́run máa mú wa pẹ̀lú takwa Allah. wa yarzuqhu min haythu la yahtasib. Suratu Talaq nù àyà kejì rẹ̀ ngbọdọ bi aya kẹta nkpadabọ láàrin aya kejì náà tọfẹ tẹlẹ gbólóhùn tá a kú mbẹ yìí Ọlọ́run wa man yattaqillaha yaj'al lahu min amrihi ẹ ń bá bẹ̀rù Ọlọ́run tó ń sin tó ń fẹ́ tó jẹ́ sí tó ń ọ̀fẹ́ gbogbo àlámọ̀rí rẹ̀ lọ́wọ́ sọ̀tì rọrùn fún yaj'al lahu min amrihi yusra ìrọ̀rùn òun sọ àlámọ̀rí rẹ̀ di rọrùn. afa ibn Kalbi al-Kalbi to the kitabi tasihil li ulum tanzil tafsir Quran ni volumes méjì mujaladan ní bẹ̀rẹ̀ suratul Baqarah ló ti gbé takwa láwa ó ní nínú al-Quranul Karim nǹkan mẹ́ẹ̀ẹ́dógún lọ́lọ́run ṣàdé rẹ̀ fún takwa la ẹ̀ ń bá ní takwa nǹkan mẹ́ẹ̀ẹ́dógún lọ́lọ́run promise òun ó ṣe fún ọ wá yọ àwọn àyà yẹn jáde nínú sura báyìí Ọlọ́run wí báyìí nínú sura báyìí Ọlọ́run wí báyìí ọ̀tọ̀ gbogbo ẹ̀ tẹ̀lé àwọn. téèyàn bá fẹ́ ní security and protection téèyàn fẹ́ ní ààbò kó lọ́wọ́ àwọn ọ̀tá àtàlùjẹ̀nu ọ̀tá àtẹ̀yìn olójúbú ọ̀tá àwọn ológun àdàmúṣe takwa láàánú kọ́ wá bí ó ṣe ní. àwọn afáà lọ́rọ̀ tó pọ̀ tí wọ́n máa ń sọ lórí ẹ̀sùn kọ́sáyé. nǹkan àkọ́kọ́ nìyẹn ká lọ síbẹ̀ tẹ́ bá ti wo tí mo sọ nísìnyí mo ti kó nǹkan méjì sí mẹ́ta pọ̀ sábẹ́ 1 ká lọ ọbẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní àtàwákùl ìgbáralé Ọlọ́run nìkan sọ láì gbáralé nǹkan mi lẹ́yìn rẹ̀ ká má gbára lóògùn ká má gbáralé agbára ká má gbáralé ipò ká má gbáralé owó ká má gbáralé ọlá ká má gbáralé òkìkí ká má gbáralé ìmọ̀ ẹ̀kọ́ tá a ní Allah ó ní ká gbáralé tá a bá fẹ́ ránṣẹ́ rẹ̀ torí pé àwọn àyà tọ́lọ́ fi ń pàṣẹ tàwákùlù nínú Quran ìgbáralé òun nìkan oṣù ó ti pọ̀ ju kéèyàn má nílò ọ̀nù àlámọ̀rí ẹ̀ téèyàn bá fẹ́ jẹ́ mùsùlùmí àwọn àyà yẹn ti pọ̀ jù nínú sátọ́lọ̀ fúnra nàbí Musa alẹ́ sànsán ọmọ Ísírẹ́lì ńgbà tí torí pé gbàgbọ́ wọn gbogbo gbà ní iyèméjì máa ń bá gbàgbọ́ àwọn ọmọ Ísírẹ́lì lásìkò ànábì Musa ìpàpà jùlọ tí gbogbo à ń kẹnu Kùránì alẹ́ sàlá ńgbà tí ànábì Musa dáàrin wọn tó bẹ̀rẹ̀ pèpè alẹ́ sàlá wọn ni wọn ti ń jẹ wá ń yàbọ̀ kó tó di pé ó dé wà mí ń bá di máa jí ìtànà. kó o
tó dé lójíṣẹ́ sàárín wa ni wọ́n ti ń ṣe wọ́n sùn tani ti ń jẹ wọ́n yà lẹ́yìn ìgbò tó dé tán wọ́n tún ń jẹ wọ́n yà lọ́nà ni ọ̀ya. qala asa rabbukum an yuhlika aduwwakum wa yastawlibakum fil ardi fayanzura kayfa ta'malun. olóṣùmọ́ fún ọlọ́run ọba ní dájúdájú ní pàápàá torí àṣà ọlọ́run akọ ni pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga yọ pọ̀ ọ̀tá yín rẹ́ tẹ́ fojú yín báyìí pọ̀ ọ̀tá yín rẹ́. afa àdúgbò yọ pọ̀ ọ̀tá yín rẹ́ fún yín fíríàwọ̀ náà yọ ọ̀pá rẹ̀ tọ́lọ́ dẹ́ni tí ń sọ̀rọ̀ lójú yóò fi rólé rẹ̀ ibi títí ń pàṣẹ ọlá yìí ẹ padà dá láṣẹ bẹ agbára ọbọ lọ́wọ́ rẹ̀. àmọ́ tó bá gbọ̀tà rẹ̀ fún yín tán tó fún yín lágbára lórí ilẹ̀ ọba yóò tún máa sọ yín náà o yóò máa sọ yín o kílẹ̀ yín ni ó ṣe tó ló ṣe kágbára dọ́dọ̀ yín náà tán lọ́la kẹ́tù máa bilẹ̀ jẹ́ yóò máa sọ yín ni ìkànnù sẹ́tò fínàánù ó tó kù lára sẹ́tì yẹn náà lọ̀rọ̀ tọ́lọ́ ni ó sọ fún wa pé wàhálà la fatawakalu. wàhálà la fatawakalu in kuntum mu'minin. ọlọ́run yẹn nìkan ni ẹ gbára lé o tẹ́pẹ́ tó tọ́lẹ̀ bá jẹ́ ó ń gbàgbọ́ òdodo ẹ gbára lọ́lọ́run nìkan ìyẹn lọ́rọ̀ yìí sọnù àyà suratu Talaq tá a dánu dúró láàrin méjì rẹ̀ verse 2 rẹ̀ àyà kejì Quran chapter 65 verse 2 suratu Talaq sura karùnlélọ́gọ́ta. in kuntum amantum billahi fa alayhi tawakkalu in kuntum muslimin. àyà rẹ̀ mí ni wọ́n gbé wa ọlọ́run sàn rí bàbá àti màmá àfa Ìlíyàsí bẹ́ẹ̀ wá sí i yẹmi ẹsẹ sọ fún mi ká tó bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún àwọn ẹ̀mí yóò gùn lórí ìtẹ̀ráṣẹ Ọlọ́run jẹ́ mi padà sí wúláyéláyé Ọlọ́run ṣàlékún dáadáa yín gbogbo àwọn ọmọ yín lọ́lọ́run jẹ́ wọn ní àlùbáríkà Ọlọ́run ní fi mọ lórí àfàwà Ìlíyà sọ̀rọ̀ ẹ̀mí pàtàkì la hawla wala quwwata illa billah àti gbogbo wa náà Ọlọ́run sì bẹ́ẹ̀ fún wa o Ọlọ́run sì ṣàlékún dáadáa yín àtàlàfíà ara yín ọ ń sọ fáwọn èèyàn tọ́lọ́run rán sí Ọlọ́run nìkan ni ẹ gbára lé tẹ ẹ bá gbára lọ́lọ́ ẹ rà náà ṣe ẹ tẹ́gbẹ́ tó tọ́ lẹ bá jẹ́ mùsùlùmí ẹni tó gbà fàfọ́ lọ́hùn. wa man yatawakkal ala Allah. wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh. ọlọ́ọ̀lẹ́ ń bá gbára lé mi ọlọ́ọ̀bà ń tó mo fẹ́ dá dúró torí mo níbi kan tá à ń lọ pẹ̀lú ń tẹ́ ń sọ fún mi. tawakkul ó pàtàkì fún wa ẹ ń bá ní tawakkulu ní bẹ̀rù gbogbo tá à ń bẹ̀rù yìí o kò ní bẹ̀rù àlùjànnú o kò ní bẹ̀rù àjẹ́ o kò ní bẹ̀rù oṣó o kò ní bẹ̀rù ológun o kò bẹ̀rù wọn sọ pé kọ́ máa pé yọ́ọ̀bà yá àjẹ́ yọ́ọ̀bà yá oṣó èèyàn lẹ́kọ̀ọ́ nù yá àjẹ́ yá oṣó ìwé lọ́kàn mi láti máa bú ẹ ń bá bú ìyàwó yàyà rẹ̀ ló bú ẹ ń bá bú abọ́ máa bá rẹ̀ ló bú yẹ láà máa wí kálákálá sí àwọn èso ń kálákálá àmọ́ ọkàn wa balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run dájú ní àfa ọkàn wa balẹ̀ pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ àgbàtọ́ lọ́wọ́ tẹ̀lé bu àdúrà yìí tó fi ọ̀nà rẹ̀ mọ̀ wá tá a sì ń tọ̀ ọ̀nà náà bọ́ lọ́wọ́ sí ní kagbára wa ọmọ Ọlọ́run sì ń jábà padà sí bíláyé tá a tó ń tọ́ pa àṣẹ mọ́ òun náà ò ní fi alẹ̀ tọ́lá dé tó ṣe pé òun ní fáwọn ẹrú òun lẹ̀ àmọ́ àgbẹ̀nu ókè yọba yà jẹ yọba yà sókè lọ́kàn mi lẹ́yìn àmàjẹ́ ò lè fi mí ṣe nǹkan kan àfi tọ́lọ̀ máa kọ́ lé mi lórí kọ́ lágbára ẹ̀ tọ́ba fẹ́ kan ìbínú Ọlọ́run ìyá rẹ̀ tọ́fẹ́ kọ́ lọ́n fàdáwò kan tó wọ́n máa sìn tó yẹ kú oníkọ́kọ́ jù sáwọn ọ̀rẹ́ Ọlọ́run ní tí wọ́n máa sìn tí yẹ kú tóun lónìí jáde ńlẹ̀ máa Ọlọ́run gbé kan bí ní láìtara kò wá tẹ̀hẹ̀ man adali waliyan faqad aadhantu bil harbi àdéhùn ni àdéhùn kùrù sísè ni àdéhùn alátọ́dọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ni tani bí ọ̀sán gbé alátọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ẹ̀ ń bá dojú ọ̀tá kọ ọ̀rẹ́ mi Ọlọ́run ní bó ń tọ́ ń jagun máa jà lógun o
ẹ tọ́lọ́ máa bá jagun yọ parẹ́ ju bí tírénì ṣe é pààyàn lẹ́ lọ tó bá tẹ̀yàn mọ́lẹ̀. bẹ́ẹ̀ni gbólóhùn tí wọ́n wíhun sẹ́yìn pé gbólóhùn yẹn bẹ́ẹ̀ ní Kùránì nínú Suratul Ali Imran sura kẹta Kùránì gbólóhùn yẹn bẹ́ẹ̀ ọ̀nà méjì gan ni mo ti tún rántí ìkejì bẹ́ẹ̀ nínú Suratul Ali Imran náà ńgbà àlẹ́dẹ́ kọ́lá làwùbù náà sọ iná náà sà. فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. ńgbà wọn ń dẹ́rù bá wọn okò ayàtọ̀ tẹ̀lé tààtọ̀ kése o ńgbà wọn ń dẹ́rù bá wọn sàbí ànábì wa Muhammad sallam tànàbí náà sì ń bẹ̀lẹ̀ ayé lórí ogun tí a fẹ́ lọ tí wọn sọ pé iná náà sàkọ̀dì jámà lakum fakhshawhum fazadahum imana àwọn kèfèrí tọ́pọ̀ ló ń kà tán sí ní nǹkan jagidi wọ́n ti dúró dé lójú ọ̀nà mélòó lẹ́yìn yọwẹ́rẹ́ yìí ẹ̀ tó ní nǹkan jà tó ẹni tí ń fẹsẹ̀ rìn lọ́pọ̀ ju àwọn tó rí nǹkan gbọ̀n lọ́nu yìí ẹ̀yin lẹ́nu lọ́kọ̀ọ́jú àwọn ọ̀tá tápọ̀ tó báyìí tá ní nǹkan gùn tá ní nǹkan jà ẹ̀ páyà ẹ̀ má lo oògùn ẹ̀ dúró lé fazadahum kí lọ́lọ́run tẹ̀lé èyí tí wọ́n gbọ́ ló ṣàlékún ìgbàgbọ́ wọn nínú Ọlọ́run àtàgbára rẹ̀ pé àtìlẹ́yìn Ọlọ́run bẹ fún àlàṣẹ rẹ̀ ń bẹ yóò dùn tí ayọ́ náà ṣe ààbò yóò ti mọ̀ pọ̀ tó. ìmánì wọn lékún ni fàkọ́ọ́lù. gbọ́dọ̀ tẹ́mi àtẹ̀yìn ọ̀gbọ́dọ̀ fílẹ̀ kánú tí mò ń bá a sọ̀rọ̀ kan lẹ́yìn àlàyé díẹ̀ tí mò ń ṣe yìí ó ní gbọ́dọ̀ hasbunallahu wa ni'mal wakil. tàbá ní hasbunallahu akó gbogbo wa pọ̀ nù gbogbo mùmínì gbogbo mùsùlùmí gbólóò tó jẹ́ mìíràn oṣù náà ń bẹ́ẹ̀ ní Kùránì ń parí Suratu Tawba laqad ja'akum àyà 128 129 òní laqad ja'akum Suratu Tawba ní sura kẹsàn-án Kùránì àyà 128 àti 129 rẹ̀ bí ó parí sínú. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو فإن تولوا فقل حسبي. táwọn èèyàn tó kú bá dẹ́yìn kó o bí ọ̀nà ẹ̀mọ́ yìí òdodo ẹ̀sìn yìí ìlànà ànábì Muhammad sallam sọ fún mi pé hasbi Allah sọ wọn kọ́ lọ́n ti tó èmi ẹnìkan sọnù la ilaha illa hu kò sẹ́ni tó tọ́ láti jọ́sìn fún ju Allah nìkan lọ kí ló wí tẹ̀lé alayhi tawakat ọlọ́run yẹn lè kó sonimọ̀ gbára lé tawakulu wa huwa rabbul arshil azim olọba alárasì ńláwọn ni alárasì tóbi jù ní gbogbo ẹ̀dá tọ́lọ́ ń dá ojú gbogbo sámà méjèèjì òjìlẹ̀ méjèèjì lọ òkè sámà keje ló sì wà kò sì sí ntọ́ àlòkè ọlọ́ọ̀lọ́ àlòkè alárasì gbogbo ntọ́ dá pátá mẹ́lá dẹ́ẹ̀ ni ọba yẹn ni tó ní alárasì ńláwọn ni mo gbára lé ọba tó lágbára lórí gbogbo ẹ̀dá tó dá láti sámà dé lẹ́gbàá tí o sì ń jọ́ lágbára lórí ẹ̀. ìyẹn lọ àfa àyà sọ́tọ̀ Al-Imran tá à ń bá a lọ ńgbà wọn dẹ́rùbà wọn sàábẹ́ àwọn ẹni ọlọ́run jó ní ìtàn rọ́ọ̀dì aláàánúmọ̀ẹ́yìn wọn ní hasbunallahu wa ni'mal wakil ọlọ́run ti tó wa ọlọ́ọ̀ba ló dáa jùlọ ní tá a fẹ́ yìí tì. fankọ́làbù. ọlọ́run ni wọ́n lo ogun wọn darí dé pẹ̀lú dẹ̀kun látọ̀dọ̀ mi ọlọ́run ni ẹnìkan kó òkú lógun nu wọn wọn à ṣẹṣẹ bọ̀ wọn lọ wọn dé láì farapa láì ṣẹṣẹ láì pẹ̀lú tàwákùlù gbogbo àránṣẹ́ ọlọ́run ní bẹ fún yàn. ọlọ́run aburú kan ò ṣe wọ́n wà tábàwù wọ́n ti tẹ̀lé yọnu èmi ọlọ́run wọ́n ti ṣe tọ́jọ́ mi nú ọ̀ya wàllá
ọlọ́ni ọba ọlọ́lá ńlá ọba tọ́lẹ̀ tóbi pọ̀ nínú sura nǹkan náà aya 159 lọ́dún ti gbé mi wá nípa kánibí ọ̀sán ọba wọn sàábì rẹ̀ jíròrò fabima rahmatin minallahi linta lahum walau kunta fazzan ghalizal qalbi lanfaddu min hawlik fa'fu anhum wastaghfir lahum washawirhum fil amr فإذا عزمت فتوكل على الله. wo tọ́lọ̀ ń gbé wá sí parí àyà. فإذا عزمت bọ́ bàbá wọn sàábẹ̀ rẹ̀ rọ́dí alájíròrò tán lórí pé báwo ni ká ṣiṣẹ́ kẹ́ne yìí ọ̀nà ibo ni ká gbà àwọn èèyàn mélòó ni kọ́ lọ báwo ni ká ṣiṣẹ́ tá a fi jẹjà tọ́jú òní jẹ wa tó bá ti pinnu tán pé bá a ṣiṣẹ́ rẹ̀ yẹn àmọ̀ràn tán bá fún ọ tó bá ti mú pinnu fatawakkal ala Allah wọ́n kọ́kọ́ gbára lé mi Ọlọ́run ọba tó lágbára tí máa ń jẹ́ kí mọ́rin ẹ̀dá ọjọ́ ọba tó lágbára tí fi ẹ̀dá borí àwọn ọ̀tá rẹ̀ ọba alágbára tẹ́ pé tí bá ń sọ ẹnìkan kan ò lè rí mú wọ́n gbára lé mi inna Allah yuhibbul mutawakkilin dájájọ́ lọ́wọ́ fẹ́ràn àwọn tó bá ń gbára lé káàdì mẹ́rù wa ìgbára lọ́lọ́ nìkan gbogbo tí ń bá ń jẹ́ pé à ń so nǹkan rọ̀ à ń di nǹkan mọ́dì à ń di nǹkan mọ́ra à ń fi nǹkan pamọ́ sára ọkọ̀ kọ́kọ́ mọ́ lásìdẹ́ǹtì ẹ lọ́mú kó mbẹ́ ẹgbàá ọlọ́mọ tí máa ń sọ ẹ̀dá alẹ́ ti láàtò rọ́ọ̀mù wa láàtò dọ̀ọ̀mù inú àdúrà níbi ọ̀sán ká àdúrà ẹ̀ sọ rẹ̀ bisimilahi tó balẹ̀ la wa bisimilahi amsetu billahi lẹ́dí lẹ́sà sẹ́wọ́n mínímù tánà ẹ̀ wà bẹ̀ ẹ̀zá ti lẹ́ alẹ́ ti láàtò rọ́ọ̀mù wa láàtò dọ̀ọ̀mù وبسلطان الله المنيح نحتجب وبأسمائه الحسنى كلها أعيذ من الأبالسة ومن شر شياطين الإنس والجن ومن شر كل معلن أو مصر ومن شر من يخرج بالليل ويقوم بالنار ويقوم بالليل ويخرج بالنار ومن شر إبليس وجنوده ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم أعوذ بالله بما استعاذ به موسى وعيسى وإبراهيم الذي وفى من داوني ìbádùn àtọ̀gbàjúmọ̀ ní bẹ́ẹ̀ àwọn tí a tọ̀pọ̀ ọgbàjúmọ̀ ní tí a tọ̀pọ̀ min sharri iblisa wa junudi wa min sharri ma yabghi gbọ́dọ̀ tó fẹ́ lórí wa bi izzati llahi allati la turam wa la tudam agbára Ọlọ́run agbára tẹ́nìkan kò lè bíríkì agbára tẹ́nìkan kan ò lè borí agbára tẹ́nìkan kan ò lè rí di lọ́wọ́ agbára tẹ́nìkan kan ò ní kápá ni tó fi lè fèsì ẹ̀ mọ́sádìyẹ Ọlọ́run ọba alágbára wọn. ká lọ ní tawakul nù Ọlọ́run ntọ́tẹ̀lé ó ní ká ní istiqama ẹ yẹ kí n gbé wa bí Ibn Qayyim ṣe gbé tiẹ̀ wá torí mo ti mẹ́nu lé Ibn Qayyim nínú Tibu Nabawi nínú Zadul Ma'ad wípé at-taqwa làkọ́kọ́ at-tawakkulu lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ní al-ikhlas alikini o al-ikhlas gbogbo ń ta bá ń ṣe gbogbo ń ta bá ń sọ kó jẹ́ torí Ọlọ́run ẹ̀ ń bá fẹ́ rárá ṣe Ọlọ́run yóò jẹ́ ẹni tó fi gbogbo sẹ̀mí ayé rẹ̀ gbogbo tí ń ṣe nílé ayé ó fi ń ṣe ìjọsìn fọlọ́ ni kò ní ṣe nǹkan kan àfi torí ìtọ́lọ́ kò ní ṣe nǹkan kan àfi torí ìtọ́lọ́ kò ní jẹ́ torí kí n lè rówó kò ní jẹ́ torí kí n lè lọ́lá kò ní jẹ́ torí kọ́wọ́ mi ní tẹ ipò tí mò ń wá kò ní jẹ́ torí kí n lè bímọ kò ní jẹ́ torí kọ́mọ mi ó lè yè kò ní jẹ́ torí kí n lè níyì kí n lè láfàlẹ́ gbogbo tí yóò máa ṣe lillah ikhlasu kò ní ti karojọ́ lé lórí inú lámìyà kò ní lè dènà káfàrọ̀ suratul bayyina gbogbo alamantọ́lọ̀ sọláyà kẹrin rẹ̀. illa liya'budullah mukhlisina lahud-dina hunafa mukhlisina lahud-dina hunafa. àyẹ̀ pé a sìn lọ́ọ̀lẹ́ tó sàfọ̀ mẹ́sìn wa fọ́ lọ́ọ̀ nìkan ọlọ́ọ̀ni tó ń pa á lásẹ̀ nù
ẹlẹ́kẹ̀dẹ́ mukhlisina lahu dina. illa liya'budullaha mukhlisina lahu dina hunafa'a wa yuqimus salata wa yutuz zakata wa dhalika dinul qayyimah. Jazakumullahu khairan. Quran chapter 98 ní suratul Bayyinah àyà 4 rẹ̀. Ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú suratul Zumar. Suratul Zumar ní sura 39 Quran chapter 39 sura kọkàndínlógójì. Àyà kejì, àyà kẹta, àyà kọkànlá, àyà kẹrìnlá. Àwọn verses 2, 3, 11, 14. Mẹ́rẹ̀ẹ̀rin ló ní ìkíláàsì nù. Fa'abudillah mukhlisan lahud-din. Allah lillahi dinul khalis. Àyà kejì àti kẹta nù. Ẹ gbọ́ bó ṣe pàṣẹ. Ẹ̀sìn mi Ọlọ́run lẹ tó sàfọ̀ mẹ́sìn yín fún mi. Ẹ ṣe nítorí tèmi nìkan tí ò ní ro kàn mí mà. Ètí ń bẹ parí suratul Layl nù. Wà Layl dá yakọ́ṣá yé parí rẹ̀. Ntọ́lọ́run gbé wa nù. Pé lágbájá ìnáwó rẹ̀ síbi tí mo fẹ́ kò fi wá nǹkan kan kọjá kí fi wọ́n jùlọ èmi Ọlọ́run. Ngbọ̀dọ̀ ayé akọkàrà o tún gbé ìkìláàsì wa. Ngbọ̀dọ̀ ayé akẹ́nà o tún gbọ́rọ̀ ìkìláàsì wa. Suratul Zumar. Ní Ibn Qayyim sọ yìí pé ẹni tó bá ní takwa Allah lọ́dọ̀, tó ní tawakkul lọ́dọ̀, tó ní ìkìláàsì lọ́dọ̀, kò sí èméjì mi pé ó ń tọ̀ gbogbo ohun tí ń jẹ́ olójú ibú. Torí pé bí tó ti sọ̀rọ̀ abẹ́ àyínú ni. Ìlàjì Nabi sallallahu fil ayn. Hadiyu àdìyẹ sànù láti bọ́ lọ́wọ́ àwọn olójú ibú. Tí nǹkan mẹ́ta yẹn bá ti ọ̀dọ́ yẹn, ọlọ́dà bí ẹni tí ó léegun lápá, tí pọlọ apá rẹ̀ strong, tó wá di ìdà tó mú bérebére mú, tó wá fẹ́ gé nǹkan. Agbára tí ó fi lo àdá àbídáhùn ó wà lọ́wọ́ rẹ̀. Ìdà tó sì mú àbádà tó mú lómú dání kì í sókú àdá. Igi ọ̀nà lẹ̀ ní ìsìn yóò borí ọ̀tá tó pé ntí ìtí yẹn fi ránà sí Ọlọ́run ti wà lọ́dọ̀ ẹ̀. Ìsìn yóò borí ọ̀tá yìí pẹ̀lú nǹkan yẹn. Nǹkan mẹ́ta ló ti sọ. Ó wá tó sọ òdì kejì rẹ̀.